àwọn òun lè sọ wípé kò sí Aláàfin tó challenge leadership Ọọ̀ni nítorí pé Ọọ̀ni ò sí ní position of leadership láti ìpìlẹ̀. ayé ló sọ pé ò lè ní lárí ènìyàn ló sọ pọ́rọ̀ rẹ ò lè já sí re wòlíì ló sọ páyé rẹ ò lè nítumọ̀ mọ́ kíyèsí Ọlọ́run kò sọ mẹ́hàn. Akadọ́ra Gòǹgò ló kọ mi mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí pé ẹ kú déédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa wo mi láti máa gbọ́ mi. Àdúrà náà ni wọ́n máa ṣe fún lójoojúmọ́ iná ò ní tán wo yín àánú Ọlọ́run aláyò ní fi ń sílẹ̀ ìjáde ìwọlé yín ò ní méwu dání ẹ̀ ní délé bẹ́kùn ẹ̀ ní délé bóṣe ẹ̀ ní délé bàbànújẹ́ lágbára Ọlọ́run. Akadọ́ra Gòǹgò àṣejù kọ́ o ọ̀nà láti dáàbò bo àṣà nǹkan àjogúnbá orírun orísun àpèrè Oòduà òun náà la wà lórí ẹ̀. mo mọ̀ wípé gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tẹ́ ẹ láǹfààní láti máa wò mí ẹ ti gbà lọ́kàn yín pé àkàndá ọ̀rọ̀ lè láṣejù láwọn ibìkan o ṣùgbọ́n lórí eléyìí o ọmọkùnrin yọ̀ láṣejù ẹ̀tọ́ ní í ṣe. lórí ọ̀rọ̀ fàákájà tìpẹ́ntìrán dán láàrin Ọọ̀ni Aláàfin Ilé-Ifẹ̀ Ọ̀yọ́ tàbí Ọ̀yọ́ àti ìlú tọ́pọ̀ torí pé Ọ̀yọ́ nìkan ní ń bá ọ̀tún fàjàngbọ̀n tí ń bá òsì takàngbọ̀n Ọ̀yọ́ nìkan ní ń jìjà àgbà Ọ̀yọ́ nìkan ló fẹ́ kọ́ ba wọn wà lókè kò ju ẹnikẹ́ni lọ bá ju àwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ bá ju bàbá ẹ̀ lọ bá ju gbogbo àwọn tí wọ́n ju gangan lọ. ẹni ọgbọ́n tọ́lẹ́nìkan ò tún gbọ́n mọ́ olórí àwọn òmùgọ̀ ni ẹ̀rín ọ̀yàtọ̀ tó fi délùú èbó gbogbo ẹni tó káwọ́ lérí ẹkún wọn ń sun. Àkàndá ọ̀rọ̀ Awíkonko mi ò fẹ́ lo àmì fàágùn ẹ rí i pé lọ́pọ̀ ọgbà nta bá pàdé ńlá ń fèsì lé lórí torí pé ìsọ̀rọ̀ nígbèsì ìsúnkún sí nígbètè gangan ẹ ń sọ̀kù sórí òrùlé ní fẹ́ gbọ́ tẹnu onílé. fọ́nrán kan mo tún bá pàdé lórí ìtàkùn ayélujára bàbá wa kan wọ́n sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ni wọ́n tàbí ká sọ wípé wọ́n ní ọ̀jọ̀gbọ́n ni wọ́n bóyá àwọn ni wọ́n sì pera wọn ní ọ̀jọ̀gbọ́n. ṣe mọ̀ pé ó kọ tó bá wu ni ńlá jẹ́ bó bá ti wu ni là á sì mọ̀lẹ́ ẹni ìbá àwù kó fi tán ẹlẹ́dẹ̀ jẹ sàárì. bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn wọn á lójú tèmi nìkan kọ́ ni ó rí bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ nínú yín lẹ ti rí ṣùgbọ́n ká ilé mọ tí mo fẹ́ dáhùn sí ẹjá gbójú ayọ̀ sókè ká gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí kémi ó tó wá reflect lórí ẹ̀ mo kí n pẹ́ kú kalẹ̀ ẹ ṣé gan. àwọn òun lè sọ wípé kò sí Aláàfin tó challenge leadership Ọọ̀ni nítorí pé Ọọ̀ni ò sí ní position of leadership láti ìpìlẹ̀. láti ìpìlẹ̀ gbogbo ìgbà tí Ọ̀yọ́ ń ṣe ọlá tí Ọ̀yọ́ ń ṣe ipò imperialist power kò sí nǹkan tó ń jẹ́ Ọọ̀ni. gbogbo ìtàn tí wọ́n ń jọ tí wọ́n kàn àgbélẹ̀kọ ni. ìgbà tọ́yọ́ tó fi jẹ́ imperial power tí à ń fogun ja àwọn ìlú káàkiri tí à ń kó àwọn èèyàn ẹlẹ́rú tí à ń ṣe expansionist expansion nǹkan tó yọ jẹ́ pé à ń fún ìlú títí because evolution ni Ọ̀yọ́ evolve from being a settlement to a kingdom then to an empire. nǹkan tó ń pè lẹ́ empire ó yàtọ̀ sí kingdom nǹkan tí ò yé àwọn èèyàn nìyẹn téèyàn kan bá ṣe olórí lórí ìlú tó ń pè ní empire kò ń ṣe ẹgbẹ́ ẹni tó ṣe olórí lórí kingdom. sentiment àti emotion ni wọ́n attach mọ́ gbogbo wa ládẹ ní ìfẹ́. ẹ káàbọ̀ padà mo nígbàgbọ́ pé ẹ gbọ́rọ̀ tí bàbá wa ọ̀hún sọ ká ṣe ní òun là ń mọ́fàfà ìdígi làbà nínú ọ̀rọ̀ wọn láì fágùn
wọ́n ní wọn ò lè sọ pé Aláàfin kankan kò challenge Ọọ̀ni rí lórí supremacy, lórí ta lọ́jàgbà láàrin wa, torí pé Ọọ̀ni ò sí ní position leadership láti ìpìlẹ̀. Ṣé mọ̀ wípé bẹ́ni tá à ń parọ́ fún ọ̀bá mọ̀, ẹni tí ń parọ́ nu ọkàn rẹ̀ mọ̀ pé rọ́ lòun pa. Bàbá tí ń sọ̀rọ̀ yìí ó yẹ kí wọ́n wọ̀ tó kí wọ́n wò sí, kí wọ́n béèrè lọ́wọ́ ara wọn wípé kí ni àrọ́mọdọ́mọ mi ó sọ fún mi lọ́la ńgbà tán bá ń wo fọ́nrán yìí. Ó rọrùn fẹ́ni tí ò jẹ́ nǹkan kan láti gbéra rẹ̀ sójú kámẹ́rà, láti sọ ntọ́ bá wù ú, ntórí, ntí ò rí, ntójó dodo, ntí òjó dodo. Kò yẹ ẹni tó bá pe rẹ̀ ní nǹkan nínú ìlú. Ìdí ni pé bọ́n bá pè yẹn ní pòfẹ́sọ̀, òye tó yé mi ń bẹ̀ ni wípé irú ẹni bẹ́ẹ̀ ó máa jẹ́ lẹ́kṣọ́rà o nílé ẹ̀kọ́ gíga, yóò jẹ́ ọ̀jọ̀gbọ́n táwọn èèyàn ń wò lókè tí wọ́n fi ń ṣàwòkọ́ṣe, yóò jẹ́ ọ̀jọ̀gbọ́n táwọn èèyàn gbọ́rọ̀ ẹnu rẹ̀ pé n tó bá mú pòfẹ́sọ̀ tó fi sọ ilé òótọ́ pọ́nbélé ló sọ. Ó túmọ̀ sí pé kò síbi tí ṣe ò sí, gẹ́gẹ́ bí gbólóhùn kan tá a máa ń sọ pé bàbá ọmọ ò ní lajúlẹ̀, bàbá ọmọ ò ní jẹ́ gateman lọ́run. Àfisàpẹrẹ ni o, kọ́ jẹ́ gateman lọ́run pé Ọlọ́run ló yàn o, ìwọ ni aṣọ́bodè ní ọ̀run o, àwọn tó bá tọ́ sínú iná fi wọ́n bẹ̀, àwọn tó bá tọ́ sọ́run rere kó fi wọ́n bẹ̀. Kọ́ wá lajúlẹ̀ kọ́mọ tó bínú kọ́ wọnú náà ọ̀run àpáàdì, bó ti wù kí wọ́n mọ òun ó burú tó ń lé ayé, kọjá bí ṣe ń fipá bóbìnrin lò pọ̀, ní ń jalè mọ́, ní ń lu jìbìtì mọ́, ní ń tẹ̀jẹ̀ èèyàn mọ́lẹ̀. Wọ́n ní yọ dọ́gbọ́n sí ni, ẹlẹ́sẹ̀ ọ̀yà dín púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run ni. Ó túmọ̀ sí pé gbogbo wa la máa ń wà sentimental láwọn àkókò kan, a máa ń wà biased láwọn àkókò kan. Kọ̀ọ̀kan gbọ́dọ̀ pọ̀ lápọ̀jù ni. Bàbá yìí sọ bẹ́ẹ̀ wípé Ọọ̀ni ò sí ní, Ọọ̀ni is not in position of leadership láti ìpìlẹ̀ ló bí mi nú. Torí pé àtìpìlẹ̀ nílé Ifẹ̀ ti wà. Ọ̀pọ̀ ìlú tó jáde lónìí, Ilé Ifẹ̀ wọn trace ara wọn padà sí. Ó túmọ̀ sí pé Ilé Ifẹ̀ là mọ̀, ẹnikẹ́ni tó bá wà ńbẹ̀ náà ló jẹ́ leader gbogbo òran. Àwọn kan ń bẹ tó jẹ́ pé wọn ò níran, wọn ò mọ̀ pìlẹ̀ wọn. Ìran Yorùbá mọ̀ pìlẹ̀ rẹ̀. Including 19 sọ̀rọ̀ yìí, ó sọ níparí ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo alájọ nífẹ̀ẹ́. Ifẹ̀ ò sí fẹ́ nìkan, ó túmọ̀ sí pé òun náà gbà wípé a mú ilẹ̀ káàárọ̀ òjíire Ilé Ifẹ̀ ni. What kind of leadership are we still looking for? Nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní ìgbà tí Ọ̀yọ́ ń ṣe ọlá, àwọn ọ̀rọ̀ yẹn máa ń bí mi nínú. Ìgbà tí Ọ̀yọ́ ń ṣe ipò imperialist power, kò sí nǹkan tó ń jẹ́ Ọọ̀ni. Ṣé kò bí ẹ̀yin náà nínú gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire? Bàtọ́ Ọ̀yọ́ ń sọlá, kò sí nǹkan tí ń jẹ́ Ọọ̀ni. Ọlá wo lọ̀yọ́ ń ṣe? Kí ló wá gbé Ọọ̀ni mì? Kí ló gbé àpèrè Oòduà mì? Ni mo fi máa ń béèrè wípé ságbà tó kù lọ́yọ̀ọ́ sáwọn náà rèé, àbágbà gidi sì tún kù. Torọ pàdé àgbà lọ́nà làwọn kan, oní ọkọ̀ ọlọ́gbọ́n. Bọ́ bá jágọ̀ lọ́ bá dàgbà ńkọ́, ntẹ́ èèyàn bá ní ni yóò fi tọrẹ, ntá àní a kì í wín ni, ntá àní èèyàn kì í yáàyàn ní jẹ́ bẹ́ẹ̀. Ó ní àgbélẹ̀rọ ìtàn tí wọ́n ń hun jọ, ẹjá béèrè ta la lágbélẹ̀rọ ìtàn nínú Ifẹ̀ àtọ̀yọ́. Ọ̀yọ́ nìkan ló ní ìtàn Ọ̀kànbí, ìlú tó kù ọmọ ń pa Ọ̀kànbí. Wọ́n fi da ọ̀pọ̀lọpọ̀ wa lórí rúngbà tá a wà nílé ìwé àkọ́bẹ̀rẹ̀ títí tá a fi wọlé ìwé girama. Káwa ká tó wá tẹsẹ̀ bọ̀ wádìí, bọ́kànbí bá ń bẹ yọ́ lágboolé, ń bo lágboolé rẹ̀. Àti pàápàá ṣéyàwó kan l'Odùduwà ní ni, só ní ìdádúró ọmọ ni. Àbó Oòduà ò lè ṣe mọ́.
tí ó fi níyàwó kan àbí ò lè ṣe mọ́ tí ó fẹ́ yàwó púpọ̀ tó wá jẹ́ pọ́ ọmọ kan péré ni yọ́ wà bí làwa ní bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ lórí tẹ́ ẹ ní ọ̀kàn bíbí mọ méje ta ló bí ọwá Òbòkun tilẹ̀ Ìjẹ̀ṣà òsà lọ́lọ́ bomi òkun wá tán fi lajú bàbá wọn tán fi lajú Odùduwà. Now ó wá ní nígbà tí Ọ̀yọ́ ń jẹ́ imperial power tí à ń fi ogun ja ìlú káàkiri, can you imagine àgbàlagbà báwọn ó tó ń fogun yangàn wọ́n ń fogun jà ìlú káàkiri, ṣé nǹkan oríire wá ni? Gbogbo ìlú tẹ́ wá fogun jà ṣé wọ́n nínú dídùn sí pé ẹ̀yin lẹ kó bàbá wọn la bàbá wọn lẹ́rú, ẹ̀yin lẹ ta bàbá wọn fèèbó, ẹ̀yin lẹ jẹ́ kíran bàbá ńlá bàbá wọn padà wá, ṣé inú wọn ń dùn sí? Ṣé wọ́n ń fojú re wo yín? Ogun náà lẹ jàjàjà lẹ fi dàgbàsókè, abẹ́rù pé dàgbàsókè ní ẹ̀yin lẹ́yìn lẹ wa. Bẹ́ẹ̀ bá rẹni sọ fún èmi Àkàndá ọ̀rọ̀ sọ fún yín. Now tá à ń fogun ja ìlú káàkiri tá à ń kó àwọn èèyàn lẹ́rú, mi ò rí èèyàn gidi tí ó yayọ̀ nínú kíkó ọmọlàkejì ẹ̀ lẹ́rú. A woman be like you. Ẹ̀ ń kó wọn lẹ́rú fún kí lẹ fi ń kó wọn lẹ́rú? Torí pé ẹ nígbàgbọ́ pé ẹ lágbára jù wọ́n lọ, àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ wá ń kó wọn lẹ́rú tàfé èbó, kí lẹ fowó ẹ̀ ṣe? Owó ẹrú tẹ ẹ ṣe ń gbà náà, kí lẹ fowó ẹ̀ ṣe? Kí lẹ fi kọ́? Àpẹmọ́ nù láṣẹ nù lásà náà lọ padà já sí. Ẹ̀rí nǹkan kan kọjú lé bàmùbàmù lọ. Ilé alámọ̀ tá a kókó kó lé lórí. Èlò wọn fún ìgbà náà £1, £2, £5. Ǹtẹ́ gbà tó pọ̀ jù náà nu. Sálárì Aláàfin nígbà kan tán fi ń yangàn £5. £5 nínú odidi sálárì tálàfin gbà lóṣooṣù. Èèlò wá ni wọ́n wà tẹrú gan. Ẹ wòye tẹ́ ẹ tàràn yín, ẹ wòye tẹ́ ẹ ta ìmí agbọ́nù tàn ń pé gíláàsì lásán lè fi gbà. Gíláàsì tẹ́ ẹ ti ríra yín lódì kejì, gíláàsì ọ̀hún lóde pọ́ńtọ́ ní ìsọmọ primary school nínú yàrá ẹ̀. Ọmọ mi kékeré ọmọ tí ń rákòrò ni wọ́n ti fún yàrá, ó ti ní gíláàsì tí fi ń wo rẹ̀ nínú ilé. Ẹ mọ iye èèyàn tẹ́ fi gbẹrú, ẹ mọ iye ẹrú tẹ́ fi gba gíláàsì, ẹ mọ iye ẹrú tẹ́ fi gba láńtà, ẹ mọ iye ẹrú tẹ́ fi gba ìbọn ẹyọ kan. Ẹrú 5, ẹrú 7 ẹ fi gbà bọn, ẹrú 5, ẹrú 7 ẹ fi gbọ̀bẹ, ẹrú 5, ẹrú 7 ẹ fi gba láńtà. ń gbọ́ jẹ́ pé àtùpà ilépo nìran bàbá wa ń tàn. Ìbò wa mú nǹkan kéékèèké wá ṣàgbẹ̀ lójú òyò. Wọ́n fi tù yín lójú. Ẹ wá rè kọ́mọ ìyá yín ta ọpẹ́lọpẹ́ Ìlọrin. Ṣebí kíkó lẹ̀ ń kó Ìgbómìnà ta bí ọmọ yindiyindi lọ́dọọdún. Gbogbo ìlú lẹ̀ ń kó gúnjà lọ́dọọdún. Kí wá ní ìwúrí yín? Kí ni ìṣírí yín? Kí ni tẹ́ ẹ mú bọ̀ ńbẹ̀? Ká nígbà tẹ́ ẹ dé o, ẹ̀yin lẹ kọ́kọ́ kọ́lé alájà 10 sínú Ọ̀yọ́. A wà pé àwọn èèyàn fi owó òwò ẹrú ṣe nǹkan gidi o. Ibẹ̀ ò bá wá jẹ́ torí center nísìnyí, but unfortunately bẹ́ẹ̀ ṣe ṣòwò ẹrú tó níbi tẹ́ ẹ wà lónìí ilẹ̀ onílẹ̀ ni àlejò ní níbẹ̀. Kí wá ní ìṣírí yín? Kí ni ìwúrí yín? Ó yẹ kán béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọrú yín kẹ́ ẹ sọ wípé kọ́lọ̀ ń bá wa tòlú yìí, kọ́lọ̀ ń bá wa yanjú ẹ̀. Pé ọmọ kò yẹ kọ́ ni àtàláàfin ọmọ jà, kò yẹ káwọn èèyàn ọmọ dájà lè láàrin wọn, kò yẹ kọ́ yọ àti lè fi ògbọ́n bára wọn jà. Ṣùgbọ́n gbà táwa ṣèwádìí, àbọ̀wádìí wa ò jẹ́ ká lè bá ń jiyàn púpọ̀ mọ́. Tọ́ra mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó kù lọ́yọ̀ọ́, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, majority of them, Ìbàrùbá, Tápà, Fúlàní ńlọ́pọ̀ jù ń bẹ̀. Ẹ̀jẹ̀ ọ̀ràn míyàn, ẹ̀jẹ̀ Oòduà kò tó nǹkan kan bẹ̀ mọ́. Bọ́ bá wà wọn ò lẹ́nu ń bẹ̀. Ìran wọn kọ́ ní ìjọba mọ́. So now ẹ wá ní tàǹsì expansion ní expedition tàǹfẹ̀ ìlú ká ń bo lẹ́fẹ̀ ìlú ọ̀hún dé gan. ń bo lẹ́fẹ̀ ìlú dé. Gbogbo bí ẹlẹ́tẹ̀ rò pé ẹfẹ̀ ìlú dé ó ń lù tùgbà ìlú ẹ̀ padà. Ẹ ní agbára lórí àwọn ìlú yẹn mọ́ nìsín. Wá ìtẹ́ wá jókòó ti ògo àná tẹ́ ẹ̀ jẹ́ kó go sinmi kẹ́ ẹ lè rógo míì tuntun lò. Ẹsẹ̀ expedition ń bo lẹ́gbà lóde ńgbà náà.
Ìlọrin tó jẹ́ lẹ́yìn wọ́n gbà lọ́wọ́ yín bó tiẹ̀ jẹ́ pórílẹ̀ ńlẹ̀ náà lẹ́yìn náà wà orílẹ̀ tápàlẹ̀ wà ọ̀nà fún yín nílẹ̀ wọ́n sì ti wá fún yín ó ti di tín ẹ wá ń pè lọ́yọ̀ọ́ lé ẹ wá ń pè lọ́rin lóko bẹ̀ àṣejù bàbá àṣetẹ́ ó jẹ́ kí Fúlàní ó gbà lọ́rin máa yín lọ́wọ́ ẹ tẹ́rù tí kílèmù lọ́rin mọ́ bẹ́ẹ̀ bá fẹ́ padà sọ́yọ́ nísìn Ọ̀yọ́ lé yín nísìn ọ́ndà Ìlọrin lè máa wà ẹ sì ní dádé ń bẹ̀ ẹ̀mí àìlọrin ò ní jẹ́ kẹ́ ẹ dádé. now ẹ wá ní tàǹfẹ̀ ìlú ká ńgbà tí wọ́n bọ̀rọ̀ jọ wọ́n ní evolution ní Ọ̀yọ́ evolution ní Ọ̀yọ́ from being a settlement to a kingdom from being a kingdom to an empire ẹskísà ẹ parí ẹ wá lè sọ débi pé from empire to nothing from empire to alárìnkiri from empire to àjèjì nílẹ̀ onílẹ̀ nílẹ̀ àgọ́ so kí ni là lórí empire láti empire ẹ jẹ́ nǹkan kan mọ́ tí empire yín ti ṣubú báyìí ńlẹ̀ ti di alárìnkiri gbogbo ọmọ ìyá yín ti fọ́n yẹlẹyẹlẹ lẹ́ẹ̀lérí wọn ṣàjọ pé mọ́ majority wa tá a sá kúrò lọ́yọ̀ọ́ tá a sá kúrò nígbà ogun àmọ́lémọ́ ànílémọ́ ń bọ́ yẹpọ̀ yọ ilé láti kúrò sáwà padà ságọ́dọ̀ yọ ní agboolé ìwò la fẹ́ claim ń bẹ̀ rádà àdátẹ̀ ń bá káàkiri ilẹ̀ yìí náà lè fi fọ́n gbogbo wa ká. bí ọ̀n bí sasa ìgbálẹ̀ kí wàá nìṣírí yín ń pè yàn láyàn ṣe é rò pé ó kọ́ rí ni. now ẹ wá ní ìyàtọ̀ ẹ jẹ́ kí n ok ẹ wá ní ìyàtọ̀ wà láàrin empire àti kingdom mò ń bọ̀ ẹ jẹ́ kí n sáré gbàṣẹ́jú bíi méjì lọ́wọ́ yín tí n bá padà dé wọ́n nà yẹ́ síwájú sí ẹ ṣé pọ̀. Pro Limited iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Sifa Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water. And this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́n àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ.
gbogbo ẹnikẹ́ni tí wọ́n fi àmì ìpọ́njú sí lára tó fi jẹ́ pé ó ń le kò bá lónìí, àmì yẹn parẹ́ láyé lórúkọ Jésù. Àmín. Gbogbo ẹnikẹ́ni tán fi àmì ìpọ́njú tán fi lé àṣeyọrí ẹ̀ tán fi agbára ìpọ́njú bájà lónìí, òpin débá lórúkọ Jésù. Mo wá gbàdúrà fún ìtura, ìdẹ̀ra, ìyanu, ìṣelógo kó bàlẹ̀ lórúkọ Jésù. Lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. N tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí náà lẹ mẹ́nubà fẹ́rẹ̀ òun, ìpọ́njú, aṣọ ìpọ́njú, oúnjẹ ìpọ́njú, ilé ìpọ́njú, kí wọ́n ń pè ní ìpọ́njú. Mo fẹ́ kẹ́ bá ń sọ fáwọn olùwò ọ̀rọ̀ wa. Gbogbo ẹ̀yin olùwò ètò yìí, mo gbàdúrà pé gbogbo bí ìpọ́njú ti ń bá yín jà ní àkírà, ẹ̀yin àtọmọ, àtọkọ, àtaya, àtàwọn àbúrò, àtàwọn ẹ̀gbọ́n, àtàwọn afẹ́nifẹ́re yín, gbogbo ogun ìpọ́njú yóò tàn láyé yín lórúkọ Jésù. Àmín. Ọlọ́run ó dẹ̀ fààyè gbà yín. Ìpọ́njú ò sí tó dáa o. Ẹni tí ìpọ́njú bá ń bá jà, àwọn olóore ò kì í rí o. Ẹni tí ìpọ́njú bá ń bá jà yóò máa ṣe ṣáá, kò ní lè jẹ lọ. Níbi àwọn ẹgbẹ́ gbà tí wọ́n rọ́nà lọ, òun ọgbà abẹ yóò di tìkọ̀. Ẹni tí ìpọ́njú bá ń bá jà kì í bá làánú pàdé, kì í rá làánú, kì í rólóore, yóò kàn máa sáré ká lójú kan. Ẹni tí ìpọ́njú bá ń bá jà, ayé ò kì í mọ̀, orúkọ rẹ̀ ò kì í hàn dé láwùjọ. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí Ọlọ́run dáadáa tẹ́nìkan fi ìpọ́njú tí fi ń bá yín jà, irú ẹni bẹ́ẹ̀ yóò fàyè sílẹ̀ lórúkọ Jésù. Nítorí pé ìpọ́njú kì í déédé wá, iṣẹ́ ò déédé sẹ́ o. Àwọn kan ni wọ́n máa ń rán síyàn. Nítorí tẹ̀sí rán síyàn ni pé wọ́n á fi sáyé ẹni, ogun ni ó gbà wọlé, á wá dàbí inú àgọ́ ara ẹni yẹn. Kẹ́ni ọmọ rọ̀ kọ́wọ́ ẹ̀ máa tẹnu. Kò wá nílé tẹnu, akọ́lé lákọ̀tì, afẹ́yàwó tì, abímọ tì, ẹtì òun là á máa ń fi ní máa ń ṣẹlẹ̀ fẹ́ni tí ìpọ́njú bá ń bá jà. Gbogbo nǹkan ẹtì ni. Inú ilé ìpọ́njú wà o, oúnjẹ ìpọ́njú wà o, aṣọ ìpọ́njú wà, gèlè ìpọ́njú wà, bàtà ìpọ́njú wà, bẹ́ẹ̀tì ìpọ́njú gan tún wà, àìsòkòtò ìpọ́njú, agbádá ìpọ́njú wà. Gbogbo ẹ̀yin tán ti wọ̀ sí lọ́rùn, ọ̀run ó gbà kó lọ́rùn lórúkọ Jésù. Àmín. Nítorí pé ìpọ́njú ìṣe tó dára, ṣùgbọ́n ọ̀nà àbáyọ náà ni báwo la ṣe bọ́ lọ́wọ́ ìpọ́njú tó ń bá wa jà. Ẹ jẹ́ wojú Ọlọ́run. Ojú Ọlọ́run ó sílẹ̀ fún wa. Ibì kan sọnù bẹ́ẹ̀ ni ó ní ọwọ́ Ọlọ́run kò kúrú láti gbà ni, bẹ́ẹ̀ ni etí rẹ̀ wo láti gbọ́ tiwa. Ó wá ní kinní kínkìnkín kan tó dàbí àṣedédé ló ń yà wá kó lẹ́yìn Ọlọ́run wa. Ṣùgbọ́n nígbà tá àánú bá dé, ìpọ́njú ilé ìdúró mọ́ o. Àánú la nílò, ọmọ nílé dànù yóò gbé mi ni. Táànú bá sì dé nìyẹn, èèyàn gbàgbé ìpọ́njú ọdún mẹ́wàá. Èèyàn kàn máa rántí ni bí mo ṣe máa ń sọ sítórì mi yẹn. Inú ayọ̀ kò díìpù mọ́. Mo kàn rántí mo lè sọ. Ṣùgbọ́n kò díìpù nú ayé mi mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n máa ń sọ sórí ayé mi nígbà yà ń jẹ mí tí n ti bọ̀. Inú ẹkún nu wàhálà mo ti máa ń sọ. Omi ọmọ bọ́ọ̀lẹ̀ lójú yẹn. Àròkàn máa wà. Gbogbo ẹ̀yin tí ìpọ́njú ń bá jà lónìí mo pa láṣẹ, àmì ìpọ́njú tán lára yín lórúkọ Jésù. Ọ̀nà àbáyọ wà. Kí lọ̀nà àbáyọ? Òun náà ni àánú. Bó o láṣẹ rà àánú gbà, ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀, kájọ wojú Ọlọ́run. Ẹ pè mí kí n sọ́nà fún yín, kí ìyanu ọ̀dẹ̀ tibẹ̀ tẹ̀lé yọ̀ọ̀dẹ̀ tẹ̀lé lórúkọ Jésù. Àmín. Hey my lovely brothers and sisters, gbogbo ẹ̀yin dádì àti mọ́mì wa, mọ́ gbàgbé o, mo sì mọ̀ pé wọ́n náà ń mọ̀ bí wọ́n bá ń tan Onitan rẹ̀, oúnjẹ ìpọ́njú ń bẹ. Ọmọ oúnjẹ ìpọ́njú, oúnjẹ tí ò wú ni, oúnjẹ tí ò tẹ́ni lọ́rùn, oúnjẹ tí ò ṣeé fi hàn èèyàn. Bẹ́ẹ̀ lómi bá fẹ́ jẹun tó ń jẹ tó fẹ́ jẹ bá wuyì, bálejò bá fẹ́ wọlé, ó tẹ̀ fádà ara dáadáa. Gbọ́n bá wọlé pé ẹni ìgbádùn, bó bá jó oúnjẹ ìpọ́njú, bá a bá gbọ́ kókókó lára lẹ̀kùn sí. Ìlà sáré gbé sábẹ́ àga, tà sáré gbé fọ́mọ kó sáré gbé wọnú ilé lọ tọ́jú ẹ̀. Ọ̀fẹ́ bọ́ àbí? Ọ̀fẹ́ bọ́? Ọ̀fẹ́ kò nínú ìpọ́njú? Pé bàbá wòlíì Reuben Àìkọ̀rẹ́, jẹ́ kí bàbá sọ́nà fún ọ lórí fóònù. Bí wọ́n bá sọ́nà fún ọ, àṣírí ogun tí ń jà ó fojú hàn, ọ̀nà tí ìpọ́njú gbà wọnú ilé ayé ẹ̀ ó fojú hàn. Bàbá
nọ́mbà tí wọ́n lè pè yín sí. nọ́mbà tẹ́ lè pè mí sí lélẹ́yìí 070 84 74 20 61. ẹ pè mí sórí WhatsApp kájọ gbàdá àpapọ̀ 070 84 74 20 61. gbogbo àmì ìpọ́njú tàn lára yín lórúkọ Jésù. ẹ káàbọ̀ padà gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe bọ̀ bí tá a bá dé ni pé ìyàtọ̀ wà láàrin empire àti kingdom. ó yẹ kí bàbá yìí kí wọ́n fẹ́ lójú fún wa kí ni empire kí ni kingdom. torí pé empire kan ò ju Songhai empire kò ju Roman empire. ọ̀dà o bọ́yọ̀ ṣe tóbi tó tẹ̀ sọ wípé empire ju kingdom lọ United Kingdom. ẹ ń bá jẹ́ àgbà ọ̀jẹ̀ yọ mọ̀ wípé àpọ́nlé orúkọ ní méjèèjì. ká fi ṣàlàyé títóbi wa ní tí wọ́n ń pè lẹ́mpáyà ní kógun jání ìkónilẹ́rú ìkẹ́rùjọ. ìkẹ́rùjọ odi tá a mọ̀ nítorí ọ̀tá táwa wò ó pé kọ́tọ́ ọmọ bá wọlé wá bá ni táwa ń kó àwọn èèyàn mọ́ra wọn tá à ń kọ́ wọn lógun tá à ń sọ wọn di jagunjagun láti máa dáàbò bo rẹ ni nítorí pé lẹ́mpáyà nu bóyè tèmi ṣe gbé. torí pé òye yé mi pé kò sẹ́ni tí yóò bímọ tọmọ rẹ̀ ó dàgbà tó ń tàn ó sì lówó lọ́wọ́ tí ó wà gbébọn lọ́mọ ẹ̀ lọ́wọ́ bóyá nsọ lójú ogun torí pé wọ́n pa ń mú làbá rogun ọ̀nì kẹta bá ní. bọ́ ọ bá ti mọ̀ rẹ sójú ogun tó bá kú sójú ogun wọn á lọ wọ lọ fọwọ́ ara rẹ síra rẹ kò tiẹ̀ sábà sí ẹni tí máa ń ti ọmọ ẹ̀ sójú ogun. yàtọ̀ sáwọn tó jẹ́ balógun akọgun tó jẹ́ ìran jagunjagun ìran wọn bí Oníkòyí bí Ọlọ́fà tó jẹ́ pé ìran jagunjagun ni wọ́n iṣẹ́ ní táwọn ń kọ́ ní jagunjagun iṣẹ́ táwọn mọ̀ nù. wọ́n á ní kékeré ni mùsùlùmí tí kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn ọmọ tí ọjà sàmú kékeré ní ti jẹnu sámúsámú irú wọn la lè pé bẹ́ẹ̀. ṣùgbọ́n odidi ọba tí ó wà tí mẹ́ sójú ogun mi ò rò pọ̀ wọ́pọ̀ o ọ wà o ó ṣẹlẹ̀ o láyé Ọ̀yọ́ empire yìí o. Elédùwé Wàrúkúrá ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọ̀ wọn lójú ogun including Olúewu. Olúewu sì ni ọba tó jagun káyìn lọ́yọ̀ọ́ Olúewu. Now ẹ wá ní sentiment àti emotion ni wọ́n attach. Ta ló attach sentiment yàtọ̀ sọ́yọ́ sẹ́lẹ̀fẹ̀ ló attach sentiment nípa kíni torí báyìí nìkan lè gbà wípé Aláàfin jù yín Ọọ̀ni jù yín lọ ẹ̀yin nìkan lè sọ sakata pàrà pé Ilé Ifẹ̀ ti wà kẹ́ ẹ tó wà. ẹ kàn máa sọ lẹ́bẹ̀lẹ́bẹ̀ ńgbà tẹ́ ẹ sọ̀rọ̀ nísìnyí ẹni gbogbo wa la nífẹ̀ẹ́. ǹjẹ́ ẹ wá lè mọ̀ wípé gbogbo wa la nífẹ̀ẹ́ kẹ́ ẹ mọ̀ bàbí tẹ́ ẹ jọ ní jẹ́ torí pé lè ba bẹ ẹni lórí ìrùn ẹni. ń gbogbo ẹbí bá fẹ́ ṣèpàdé wọn ni ẹjẹ́ àpàdé ńlẹ̀ mọ̀lẹ́bí ẹjẹ́ àpàdé ńlẹ̀ bàbá gbogbo wa torí pé bẹ́ẹ̀ lórí ìrùn wa. ẹ wá ní ipò tí òyìnbó bá wa ni wọ́n ṣe réètì ìlú kọ̀ọ̀kan àti ọba kọ̀ọ̀kan. ipò wo ni wọ́n bá wa? ipò tí èbó bá gbogbo ìran káàrọ̀ òjíire pátápátá ni pé wọ́n bá sọ lọ́rùn wa ńgbà tán dé. àwa nìkan lè yà lórílẹ̀‐èdè tí ń jẹ́ Nàìjíríà yìí tí wọ́n bá sọ lọ́rùn ẹ̀. gbogbo ń tá a fẹ́ fi sílé ayé wa láti ní. àti ìrùn sọ
aránmọ́lásọ Ìṣẹ́yìn ni òun sọ aránmọ́lásọ Ìṣẹ́yìn ni òun sọ aṣọ tí aró olówó fara mọ́ olówó ẹ̀wù tí ìyàwó olówó jogún dẹ̀ra kèlè tí ìyàwó ṣùkùṣùkù bámbám ẹnì ọba wúkọ́ bẹ́ẹ̀ aránmọ́lásọ Ìṣẹ́yìn ni òun sọ. A ti ní àwo tá a fi ń jẹun àwo sóbí a ní ife tá a fi ń mumi a ní àmù tá à ń pọnmi mímu sí a ní kòkò tá a fi ń pọnmi tá à ń lò a ní sàásùn tá a fi ń sebẹ̀ gbogbo nǹkan a ti létò ìjọba wa kóyìnbó tó dé ọba gẹ́gẹ́ bíi president àwọn ìjòyè gẹ́gẹ́ bíi minister àti house of assembly ìgbìmọ̀ abọ́bajíròrò àti ní security wa àti lẹ́ṣọ̀ọ́ alólórí ẹ̀ṣọ́ a ní jagunjagun aláwọn ọmọ ogun àti ń dáàbò bòlú wa àti ní odi ìlú àti ní bọ́dà ààlà kéèbó tó dé rárá. Ipò wo ni wọ́n wá bá Ọ̀yọ́ tí wọ́n bá fẹ̀ tí wọ́n bá Ìbàdàn tí wọ́n bá tó kù. Ilé Ifẹ̀ wà ní kọ̀rọ̀ lóòótọ́ ni. Ọ̀yọ́ wà ní ààlà lóòótọ́ ni. Àti ń lọ sókè Ọya Ọ̀yọ́ wọn gbà kọjá. Ìdókòwò pọ̀ láàrin àwọn Haúsá Fúlàní pẹ̀lú Ọ̀yọ́ ó tètè wà. Àti pàápàá Ọ̀yọ́ ní kógun jọmọ ìyá wọn torí pé wọn ò níṣẹ́. Torí pé nǹkan tí wọn ò tó wọn náà ṣe ń jà wọn ìlú tó kù lólè. Ọya ẹ̀yin ajẹ́lẹ̀ ẹ̀ wá lọ Ẹ̀gbá ẹ̀ wá lọ kó oúnjẹ wọn wá. Àwọn eléyìí wọn lọ wọ́n tú gbogbo wọn jáde wọ́n ra sáàkì wọn wọ́n gbóúnjẹ wọn wọ́n mú ìyàwó wọn lọ nítorí bá rẹwà dáadáa nítorí bá lè bá lòpọ̀ ńbẹ̀ wọ́n bá lòpọ̀ ńbẹ̀ lójú ọkọ ẹ̀ ńbẹ̀ wọ́n jayé ọlọ́ba ńbẹ̀ wọ́n lọ kílísà bí agbóǹgbò àkàlà kó tó gba Ẹ̀gbálẹ̀ lọ́wọ́ Ọ̀yọ́. Kí wá ní ipò tóyìnbó bá yín bẹ́ẹ̀ bá lọ ẹ lọ síbi sálárì tí wọ́n ń san fún àwọn ọba ńgbà náà wípò gangan ni testimony Aláàfin ní gba £5 ó dàbí ẹni pé Aláké ń gba 4 Ọọ̀ni ń gba 2.5 or so 2.5 pounds wọn lè fọmọ kékeré nìsín kó ńgbà tó bá fi lè lọ nìsín iye èlò ni wọ́n ṣe sí ni ó kọ́kọ́ wọn wò £5 kò tó 50,000 naira nìsín kí wà ń là lórí pápátá ẹ̀kan máa ṣe pọ́n nǹkan ní 2,000 naira nìsín so £5 jẹ́ 10,000 naira ní sálárì ń gbà náà. So àkàndá ọ̀rọ̀ Awíkonko mo kàn ní kí n mú èsì kékeré wá fún bàbá yìí nínú ọ̀rọ̀ tán sọ n bá ní kí n mọ̀ torí gbogbo ọ̀rọ̀ wọn yìí nísìnyí ọbí more than 20 minutes ní ilé tó wà lọ́wọ́ mi ìṣẹ́jú méjì péré náà ni mo lè yọ ńbẹ̀ ká mọ̀ pay attention tó pọ̀ sọ̀rọ̀ wọn. Àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ jẹ́ máa fèyí ṣe lọ pẹ̀lú ògo Ọlọ́run ń padà wá lágbára Ọlọ́run á wá tẹ̀ síwájú nínú àwọn nǹkan tá ìbéèrè pọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ Ọ̀yọ́ mo ti máa ní kí n béèrè ń bì àyò nígbà mi lágbára Ọlọ́run á máa sọ lásìkò mi àánú Olódùmarè ní fi ń sílẹ̀ ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrì òní wọ̀ mi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjò wa ṣe o. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó
tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtòhun àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 4891 2729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ ní